Ìfẹ́ ti dé, ìfẹ́ òye ìfẹ́ ọ̀dáyé, nílé oyè.
ọba níwájú nìkan ọmọ kótó lálẹ́ ìjẹsà nílé bàbá mi ọlá ti túbọ̀ Sunday ọmọ ọlọ́mọlá àbílàdé ọmọ ọlọ́mọlá ti túbọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹkún ìgbàwó àná lọ́wọ́ Jésù Kristi bàbá ọlá àbílàdé ẹgbẹ́ alámi ọ̀làwọ̀.
lọ́jí kò gbà ní lọ́wọ́. Lórí ọba tó di lọ́wọ́, ọba tó di ní oṣù. Máyẹ̀ kó iṣẹ́ ṣiṣẹ́, máyẹ̀ ṣiṣẹ́ kíṣẹ́, máyẹ̀ ṣì náà ní kẹwàá. Viva,
Ìgbé náwó, ayọ̀ náwó, ayọ̀ ló ti wọlé ẹ̀. Lójú ọjọ́ tí kò sí àbá àbábò, ká máa yọ̀ ní jẹ́ máa tẹ̀sẹ̀ lọ́kọ̀ lọ. Àná, mo sọ lẹ́ẹ̀kan, Dennis, bó ṣe ń náwó ni mo ṣàríyá fún dandan, wàá máa rí lọ́wọ́ ọmọ àdúgbò. Wàá máa rí ewu, wàá máa rí ewu. Dona Jesu Kristi àtúntò ọlọ́pọ̀ ọdún wáyé. Èmi náà rè Olúwa, èmi náà sì. Olúwa, mo wá dúpẹ́ ọ̀rẹ́ àtọ́dúnmọ́. Mo wá dúpẹ́ ọ̀rẹ́ àtọ́sùlọ́sù. Mo wá dúpẹ́ ọ̀rẹ́ ìgbà gbogbo. Èmi náà rè Olúwa, èmi náà rè. Hello.
Thank you.
We are great generation.
dá kòjòkòjò. Bóyá ẹ bá sọ fún ọkọ̀ jù. Ní ìwájú Olúwa ọba. Àyàsá ìdìbò ní Olúwa tó bí. Alárí ìjẹun àti Mọ́lẹ́rí. Àbúrò tó ti mọ̀ fún ọ̀rọ̀ òbí kọjá sàkóyè. Wọ́n máa sàṣùmọ̀ bí ẹ. Wọ́n bá lọ́wọ́ ẹ̀ fi sùn. I like